lórí awuyewuye ìpè Wàsíù fẹ́ jọba Àwùjalẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú náà ní Abidjan ti jáde ó ló ti ní kí àwọn afọbajẹ kí wọ́n béèrè àwọn ìbéèrè kan tó lágbára lọ́wọ́ Wàsíù Àyìndé. Kódà Abidjan fúnra rẹ̀ gan ó takò àwọn afọbajẹ nínú fọ́nrán yìí nítorí pé ó gbàgbọ́ pé Wàsíù Àyìndé ti jọba ó ti jẹ ààfù ọba ó ti jẹ ìlàjì ọba kó tó di pé ọba Àwùjalẹ̀ tó kọjá lọ́ba Adétọ̀nà wọn kọjá lọ. Ẹ wo àwọn nǹkan tó sọnù fọ́nrán yìí lágbára ó tú ọ̀rọ̀ palẹ̀ gidi gan délẹ̀délẹ̀ pé ẹ̀ ń sọ wípé Wàsíù Àyìndé kì í ṣọmọba ṣùgbọ́n ó jẹ oyè olórí ọmọọba gilẹ̀ Ìjẹ̀bú. Ẹ̀ ń sọ wípé kò lè jọba ṣùgbọ́n ó ti wọ ìpẹ̀bí pé oyè mélòó ló wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n wọ ìpẹ̀bí lórí ẹ̀ tí kì í ṣe ipò ọba. Ẹ wo nǹkan bẹnu fọ́nrán yìí Abidjan ó tú ọ̀rọ̀ palẹ̀ gidi gan. Ọ̀rọ̀ yìí dìbò ó jìn wọnú ó nínú gan. Abidjan ló tú palẹ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu Abidjan ní fọ́nrán yìí. Mo kí gbogbo yín pátápátá níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ mi ò yí padà, Alhaji Àyìndé náà ni tẹ́ mọ̀, Abidjan worldwide. Mo fẹ́ sọ̀rọ̀ nípa awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ ọba Ìjẹ̀bú Òde tí Alhaji Wasiu Ayinde Ibani tí wọ́n náà fẹ́ di ọba Ìjẹ̀bú Òde. Wọ́n á rí pé àwọn kan jáde wọ́n nírọ́ pé kò ní ìjọba Ìjẹ̀bú Òde. Mo rí pé àwọn kan jáde wọ́n bẹ̀rẹ̀ sí ń bú Alhaji Wasiu Ayinde pé Alhaji Wasiu Ayinde ló jọba Ìjẹ̀bú Òde. Ẹ mọ̀ gẹ́gẹ́ bí èmi ṣe máa rí kan tèmi ọ̀tọ̀ ni àkìfojú kan náà wò nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe rí sí ọ̀tẹ̀ lẹ́fẹ́ fi ṣe o. Ẹ̀yin tẹ́ bá jẹ́ gbogbo ẹ̀ bá gbọ́ fídíò bá ń pin kiri kó dé Jẹ̀bú ẹ mọ́ ṣọ̀tẹ̀ o, ẹ mọ́ ṣe ọ̀tẹ̀. Gbogbo nǹkan kọ́ lẹ máa fi bú K1, not everything lẹ máa fi insult bàbá yẹn. Ṣé rí àwọn kan jáde Alhaji Wasiu Ayinde sínú ọmọ ọba kì í ṣe bí àwọn àwa ò ní gbà yẹn lọ́wọ́ yín, ẹ dá padà. Tí Alhaji Wasiu Ayinde bá tó jọba tó bá qualify as a to be king, to be crowned as the king of Ìjẹ̀bú Rẹ́mọland Ìjẹ̀bú Òde, then bàbá láti lọ síbẹ̀ I support. Kí ló dábàá ṣe báyìí? Èyí kọ́ Alhaji Wasiu Ayinde ti ń pera wọn lọ́mọ ọba Ìjẹ̀bú àti pé gbogbo ẹ̀yin ọmọ ọba tẹ́ ń jáde tẹ́ ń wo ṣe lẹ́nu tẹ́ ń sọ wórówóró yẹn níbo lẹ wà? Ayé kọ́ lẹ wà ní tí late ọba Àwùjalẹ̀ tànà tó wàjà tó fi crown K1 Alhaji Wasiu Ayinde as olórí ọmọ ọba of Ìjẹ̀bú land, olórí ọmọ ọba of Ìjẹ̀bú Akílẹ̀ Ìjẹ̀bú kingdom. Ẹgbẹ́ náà ọba àná tó wàjà kábíyèsí ọba Síkírù Àwùjalẹ̀ tó wàjà lánàá tẹ́kàn Alhaji Wasiu Ayinde lórí ọmọ ọba àti Ìjẹ̀bú kingdom. Lórí àwọn ọmọ ọba wo? Lórí àwọn ọmọ ọba wo? Ṣé àwọn ọmọ ọba àti yín náà ní sá? Then tó bá yẹ pé àwọn ọmọ ọba àti yín ni then ẹ dákẹ́ ẹnu yín kẹ́ pẹ̀lú dé fẹ́m. Ṣé yóò mọ̀ pé Alhaji Wasiu Ayinde wọ́n ti jọba Ìjẹ̀bú ti pẹ́ ni? Ẹ̀yin ò pẹ́ ni? Alhaji was already crown, half crown ni wọ́n ọjọ́ ti pẹ́. Bàbá wọ́n ti fún Alhaji Wasiu Ayinde ní half crown tó ti dé sáwájú lórí. Wọ́n kàn dúró kí bàbá Síkírù Adétọ̀nà kó join àwọn ancestor ẹ̀. Àwọn ancestor ẹ̀ ni pé kó tó di pé Alhaji máa di fún ìyọba ni. Ẹ̀ tó ti gbé jọba lé lórí ti pẹ́. Ó kẹ́ sọ fún mi. Nígbà tí wọ́n fi Alhaji Wasiu Ayinde jẹ olórí ọmọ ọba of Akílẹ̀ Ìjẹ̀bú kingdom, ẹ wo ìyẹn bó ṣe rí. Gbogbo ẹ̀yin Yorùbá nílẹ̀ Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ládéládé, àtẹ̀yin afọbajẹ tẹ́jọ́ lóòótọ́, àtẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ sọ̀rọ̀ oyè tí wọ́n jẹ́ Yorùbá pé wọ́n fẹ́ ní ìjòyè ó wá wọ ìpẹ̀bí. Ṣé oyè wà?
oyè tó tún lágbára jù láyé tá a tún mọ̀ nílẹ̀ Yorùbá ó Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n kàn máa ń fèrè alórí ni wọ́n á dẹ̀ kán àwẹ̀ ó tán wọ́n á dẹ̀ gbé pààyè lọ́wọ́ tó fi dàrẹ́ Ọ̀nà Kakanfò oyè wo ni wọ́n jẹ́ nílẹ̀ Yorùbá tẹ́ni tó jẹ́ òye wọ̀ pẹ̀bí remember when Alhaji Ayinde Wasiu instead as olórí ọmọ ọba Akilẹ of Ijebu Kingdom bàbá ìwọ pẹ̀bí o and he stayed there for good 7 days táwọn ọba máa ń lò nínú pẹ̀bí lọ́lọ́ ayé yòónú lọ́lọ́ Alhaji Wasiu Ayinde lóònú pẹ̀bí ní pẹ̀bí tá ti jọba níjẹ̀bú yẹn náà lọ́lọ́ ayé wọ̀ o ẹ̀yin afọbajẹ Ìjẹ̀bú gbogbo ètùtù lẹ́sẹ̀ Fàlàjì gbà náà o Fàlàjì Wasiu Ayinde o ẹ̀yin bàbá tẹ̀ jáde ìdáná Alhaji Wasiu Ayinde kì í wà láti ìdílé yìí kì í ṣọmọ yìí kì í ṣọmọ fìdí pọ̀tẹ̀ that's your problem níbo lẹ wà tí bàbá tó jẹ́ ọba Ìjẹ̀bú gẹ́gẹ́ tó fi fún olórí ọmọ ọba Ìjẹ̀bú olórí ọmọ ọba Ìjẹ̀bú Kingdom olórí ọmọ ọba ṣèbí lórí yìí náà láti jọ olórí ọmọ ọba sí Alhaji Ayinde wọ́ pẹ̀bí sọlóye wọ́ pẹ̀bí ẹ̀yin afọbajẹ ẹ wà bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe oríṣiríṣi ètùtù ṣèbẹ́tù tẹ́ ẹ̀ ṣe fọ́ ba lẹ̀ ṣe fún Alhaji Wasiu Ayinde nínú pẹ̀bí ẹ mọ iye bú ẹ mọ iye búlì táwọn èèyàn búlì táwọn mùsùlùmí búlì Alhaji Wasiu Ayinde gbà náà wípé ọwọ́ pẹ̀bí ó ti kò kí ṣe mùsùlùmí mọ́ ó ti dẹlẹ́bọ ó ti ṣe gbọ́ ti ṣàwo jáde gbà yẹn o kẹ́ ẹ sọ fún wa pé irú pẹ̀bí báyìí kí ló lọ ṣe pẹ̀bí gún èké sóye tẹ́lẹ̀ Alhaji Wasiu Ayinde jẹ́ gbà náà ọwọ́ adẹ́sìn ẹ wá ní kò ní ìjọba kò fẹ́ yẹ yín ni Alhaji Wasiu Ayinde tó bá wọ́ọ̀tì pé kó jọba tẹ́mi dẹ́ pàpà Alhaji Wasiu Ayinde wọ́n ti ń jẹ ọba yẹn ti pẹ́ látàyè Ọ̀wùjalẹ̀ ọba yẹn ti kàmú o Alhaji Wasiu Ayinde pé ló ti jó yẹ ló ti fa àbá yẹn lẹ̀ pé tóun bá ti jọyìn àwọn baba làwọn ẹni tó yẹ ẹni tó bá kárì mi ò gbọ́ ní pé wọ́n joyè nílẹ̀ Yorùbá olóyè wọ̀ pẹ̀bí Alhaji wọ̀ pẹ̀bú ó yẹ kíni ẹni tó ti kàn ní half crown ti pẹ́ tó ti wà ní half of ọba of Ijebu Kingdom ẹ wá jáde sí pé kì í ṣọmọ ọba ẹ wo ẹ̀yin afọbajẹ ẹ wá kí sọ ti yín fún yín ẹ̀yin afọbajẹ nǹkan tó bá ti lé òwò bẹ́ẹ̀ tí ò bá ti lé sọ́rí nǹkan tí ò lé òwò bẹ́ẹ̀ bá mi pín bá mi là á tó bá ti rọ oníkùlùkù ó di ájẹkọ ẹ̀dá nímú ni yóò di ẹ̀kọ́ ẹ̀mú ni gbogbo afọbajẹ Ìjẹ̀bú pátá tẹ wà ní kí àkàn fọbajẹ ẹ mọ sọ̀rọ̀ àná di bó ṣe de ẹ mọ sọ di mbàkànlẹ ni o mo mọ pọpọlọpọ yín ẹ mọ níní bèbí tí Alhaji Wasiu Ayinde wọ lọ́dún náà bóyá gbowó àmúlọkì ẹ tó rọpọlọpọ ọba tó ń bẹ Nàìjíríà ilẹ̀ Yorùbá ń sìn ọ̀pọ̀lọpọ̀ wọn àká ní ifá wo ta ní ifá mú lọ́ba Yorùbá tó bá jẹ lẹ́yìn àwọn ọba àná yẹn bí ọba Abẹ́òkúta ọba Ìjẹ̀bú Òde àbá tó kú yẹn ọba Èkó rí one elékọ̀ọ́fẹ̀ kó bàbá ọbẹ̀ lẹ́kùn gẹ́gẹ́ o bí àwọn bí ọba Déjì Àkúrẹ́ ọba Benin àwọn tí mo lè mọ̀ tẹ́lẹ̀ pé fámú nìyẹn gbogbo ọba tó kù ṣèwé ní fámú àbórí yíyí gbọ́dọ̀ ti rí ifá òṣùwò ifá wo ló ń sọ̀rọ̀ tó fámú yẹn àwọn Ìlúfẹ́mi lóyè one Arówójoyè one sáwọn ọba nìyẹn ọba gbogbo àwọn ọba Òṣòdì ọba Agége ọba Mùṣín ọba Ìyànàpájà ọba Èbúté Mẹ́ta ọba kìnìkan ifá wo ló mú wọn excuse me ifá wo ló mú wọn àìmọyàwó ọba lùmí gan owó lè fi jọba ta ni fẹ́ mú ẹgbẹ́ mbẹ́ tẹ́bá ní àìnífẹ́ fowó ṣe táyìndé bọ́ lè náwó owó lè gbé wọn fi ṣe president ìlú Nàìjíríà kí ló fi débẹ̀ owó kọ́ ni bẹ́ẹ̀ ni ká gbà kò tí tó kọ́mọ̀ fún ni lọ́wọ́ ṣáàdì fún ni ẹ̀bẹ̀ mọ́ gbà kó ráìsì ẹ gba ráìsì ẹ mọ̀ gba tòmátò ẹ mọ̀ gba spaghetti owó kọ́ ló ń ná ni tẹ̀lé kọ́ lè débẹ̀ ni ṣé ìwà ló gbé débẹ̀ ṣé ìfìwọ́ ẹ̀ gbé débẹ̀ ta ló ń jọba pẹ̀lú ìwà ta ló ń jọba pẹ̀lú ìwà ọmọ ọba akẹ́jáde ó lò lò sáì ní fọ́ọ̀mù Alhaji Wasiu Ayinde ṣẹ́rù yẹn tó lò lò sáì Wasiu Ayinde pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ in the name of Allah in the name of Almighty Allah ló ń dárúkọ ṣẹ́rù yẹn ní ó ìstọ́ ọba ní ó fọwọ́ sí Alhaji Wasiu Ayinde bẹ́ẹ̀ ẹ wà máa nípa Alhaji Wasiu Ayinde ó ṣiṣẹ́ ṣe kò ó pa àbá ẹ wà máa bínú ẹ̀yin afọ́bajẹ́ Ìjẹ̀bú ọ̀yá láàrin ìṣẹ́jú kí sọ tí ń fún yín ẹ mọ̀ jẹ́ dòdò kẹnu yín lè sọ òdodo kì í sọmọ ọba yẹn ẹmú yẹn kó nu ọ̀rọ̀ yìí ẹ̀yin tí mú wọ pèbí aláì ti wọ pèbí
nígbà gbogbo àwọn ọba tó ń jáde sí where are they by then níbo ni wọ́n wà ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ ṣe ẹ̀yin afọbajẹ má jẹ́ dodo kẹ́nu yìí lè sọ òdodo tẹ́lẹ̀jì bá decide láti pé kó jẹ ọba tó jẹ́ pé bó ṣe wù kó rí K1 Alhaji Wasiu Ayinde decide kó jọba Ìjẹ̀bú Òde bisimilayi ọyẹ ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn ẹ kàn jẹ́ kó ẹ Alhaji jókòó ẹ sọ pọ́ǹtì méjì fàlàjì ìyẹn làwọn òdìfẹ́ bá yín gbọ́rọ̀ là ẹ jẹ́ kí fídíò ìdúró gba àwọn afọbajẹ yẹn ẹ bí Alhaji Wasiu Ayinde léèrè question méjì ni tó dájú ṣé tí Alhaji bá jẹ ọba Ìjẹ̀bú Òde ṣé Alhaji Wasiu lẹ́tọ̀ọ́ láti lọ́ọ́ máa fi adé lọ́ọ́ máa fi kọ fújì lórí stage tẹ́lẹ̀ ju òbá ti lẹ́tọ̀ọ́ ẹ pé Alhaji jókòó ẹjọ́ yẹn Alhaji Wasiu Ayinde pé tẹ́ ẹ bá ti jọba o gbogbo ayé ló mọ̀ pé first class ọba lọ́ba Ìjẹ̀bú Òde Alhaji ẹ ní lẹ́tọ̀ọ́ láti lọ́ọ́ máa fi àpèrè lẹ́pẹ́fẹ́ lọ́ọ́ máa kọrin o àti nílé àti lókè òkun kò possible mọ́ o ẹ resign iṣẹ́ fújì then you face ẹ di ọba fully fún gbogbo Ìjẹ̀bú kingdom tó bá tẹ́lẹ̀ jí lọ́rùn tọ́lájì bá lókè ó ṣe tán láti forí lẹ̀ tó ìdẹ́ mi lójú wípé Alhaji Wasiu Ayinde ò ní forí lẹ̀ that's number one ó dẹ́ mi lójú bẹ́ẹ̀ Alhaji Wasiu Ayinde ò lè fújì lẹ̀ wọn ò lè fi lẹ̀ èlò sálárì ọba ọdún Alhaji ti ń lówó tó lè gbé wọn for the rest of their life tọ́lájì bá náà àwọn ṣe tán láti fi fújì lẹ̀ ẹ má fẹnu ṣe ẹ pe lọ́yà ẹ pe sáà tó gbójú mẹ́ta mẹ́rin márùn níjẹ̀bú Òde ẹ sign agreement ẹ gbé lọ Àbújá ẹ lọ sign yẹn ẹ lọ satisfy yẹn bẹ́ẹ̀ Alhaji tẹ́ ẹ bá lọ bẹ̀ pẹ́ fẹ́ lọ kọrin wọ́n máa dìtró yín ni o ẹ dẹ̀ kálájí dẹ̀ sign kálájí dẹ̀ mú lọ́yà kan sign ló bá tán tẹ́ ẹ tẹ́ ẹ nípa Alhaji ò ní fẹ́ forí lẹ̀ tọ́lọ́ bá fi Alhaji Wasiu Ayinde jẹ gan ó ju ọ̀pọ̀lọpọ̀ ọba alẹ́ Yorùbá lọ ìgbà Alhaji jẹ Alhaji Wasiu Ayinde jọba tó jẹ olórí ọmọ ọba gbọ́ àkàtà wí ni wọ́n lọ lójú ọba Alhaji Wasiu Ayinde máa dọ̀bálẹ̀ fún ọba yẹn Alhaji Wasiu Ayinde dọ̀bálẹ̀ fún Alhaji Wasiu Ayinde kò dọ̀bálẹ̀ fún Ọọ̀ni of Ifẹ̀ wọ́n kàn máa ń tẹ̀ fún ni mo yọ ọba Alhaji Wasiu Ayinde kò dọ̀bálẹ̀ fún ni kò tí jọba ni ẹ wá ń sọ̀rọ̀ pé kinní kan ẹ̀yin afọbajẹ question ni kẹ́bọ̀ Olúwayé léèrè ṣé Olúwayé máa kọrin tó bá jọba àbí wọn ò ní kọrin mọ́ torí first class ọba Ìjẹ̀bú Òde èyí ò lè jọba Ìjẹ̀bú Òde kó lóun ti fẹ́ máa kọrin o tọ́lájì bá ti fọwọ́ sí báwo ni kọrin ẹ pẹ́ sáì lẹ́kọ̀ọ́ ẹ sáì ní Ìjẹ̀bú ẹ sáì yẹ ẹ gbé lọ Àbújá high court ẹ lọ satisfy yẹ then tó bá watch ẹ sọ Alhaji as a kingdom as a new king of Ìjẹ̀bú Òde kingdom lọ́ba tán gbọ̀kọ́lẹ́kọ̀lẹ́ máa fi bọ́ Alhaji Wasiu Ayinde ẹ mọ́ ṣọ̀tẹ̀ ẹ̀yin ọmọ ọba àná níbo lẹ wà nígbà tó fi jẹ olórí ọmọ ọba of Ìjẹ̀bú Akilẹ̀ Ìjẹ̀bú kingdom tá a náà fi jẹ olórí ọmọ ọba lé ṣé kìí ṣe ẹ̀yin ni ẹ jáde kẹ́ sọ fún wa ire o. tó òun lẹ ti gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn sí gbogbo nǹkan tí Abidjan tún palẹ̀ yìí kí ni ẹ rò pé ó ṣe yẹ kó rí ṣé ẹ rò pé ọgbọ́n wà nínú nǹkan tó tún palẹ̀ yìí àbí báwo nítorí lóòótọ́ tẹ́ ẹ bá ní ká wò dáadáa béèyàn bá jẹ́ olórí ọmọ ọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú kí ló túmọ̀ sí ṣé kò lẹ́tọ̀ọ́ sí ipò ọba gangan ni àbí ọmọ ọba náà kọ́ ló máa ń pàpàjọba ni àwọn ìbéèrè tí Abidjan ti bẹ̀rẹ̀ inú fọ́nrán yìí rèé o ẹ̀yin náà dá sí ẹ sọ bó ṣe rí lọ́kàn yín ṣé lóòótọ́ ni pé ọ̀tẹ̀ làwọn afọbajẹ fẹ́ máa ṣe. Drop comment here. Remember to like, share, and follow us. Thanks for watching. I love for WhatsApp number PG.